Our Father who art in heaven, hallowed be thy name. Thank you very, very much. Simple on the beats. Oya káre Washington DC l'Amẹ́ríkà nílé yèyé mi aya Amolegbe. Mrs. Agnes Aderonke Adetutu aya Amolegbe. 70 ọdún ló bá yín láyé, ó tó ká dúpẹ́ gan ni. 70 ọdún bá yín láyé kéré mi kàn ó tó ká dúpẹ́ lọ́wọ́ Olódùmarè ọba. Ẹ wo bí ẹ ti bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ kó tó wá dọjọ́ òní. Ní lọ́pọ̀ òjò ló ti rọ̀ tílẹ̀ ti fà mu. Ọdún tuntun tó bá yín láyé lónìí, ọpẹ́ ló yẹ Olúwa ọba gan ni. Mebí wọ́n ní bẹ́rù bá mọ núrò àmọ́ pẹ́ dání. Kì í ṣàṣe mímọ́ ṣe yín lẹ fi dòní. Àánú Olódùmarè lẹ rí gbà. Ó yẹ ẹ wá tú kẹ̀kẹ́ ẹjọ́ sílẹ̀ kẹ́ ẹ fi jóyin Olúwa ọba. Ọlọ́jọ́ bí ó yá wá jó o, mo ti kójó dé. Àṣèyí ṣàmọ́dún o, àṣàmọ́dún ṣẹ̀mí lórúkọ Olúwa. Mrs. Agnes Aderonke aya bàbá mi àtàtà, ìyẹn Chief Lateef Adébísí Ọlátẹ́jú Amolegbe. Bàbá mi náà ló ní kí n wá kí yín kú ọjọ́ bí òní o, wọ́n ní kí n kí yín gan ni. Ǹjẹ́ ìgbà ọdún kan ni fún Mama Bilikis tí ń jẹ́ Fọláṣadé tí ń jẹ́ Bramlet. Mo kí yín o, Mama Kalilat tí ń jẹ́ Kelly Milton l'Amẹ́ríkà. Owó Mama Faridat Yétúndé Amolegbe ọmọ wa. Ọlọ́jọ́ bí ẹ ti gòkè àgbà ẹ ò ní jábọ́ lọ́lá Olódùmarè lọ́lá Olúwa. Èdùmarè á túbọ̀ bá wa lọ́ra ẹ̀mí lágbára olùgbàlà tí ń ṣe Jésù Kristi. Ìwé mímọ́ ló ní kọ́ wa láti máa káyé ọjọ́ wa kó lè máa tọ́ wa sí pa ọ̀nà ọgbọ́n. Mi bí pa ọ̀nà ọgbọ́n náà lẹ́rìn títí dàsìkò yìí. Èṣù wá ní jẹ́ kẹ́ pàdánù ilé ológo. Màmá abá yíyọ̀ abá yín dúpẹ́ agbólúwaga lórí ayé yín o. Mebí boko òjì lákì kó rárá ló jẹ́ kí n fẹ́ ṣíra délé bàbá rẹ̀ níbi wọ́n ti gbé bí ọlọ́mọ gangan. Ìyẹn nílé mo senior apostle Samuel Olúwafẹ́mi Adékọ́lá tó dolóògbé ń jọ sí. Mebí Ìdó-àní ni wọ́n ti gbé bí ọlọ́mọ nípínlẹ̀ Ondo. Ó yá ẹ jẹ́ ká rè Ìdó-àní ká lọ bá wọn ṣẹyẹ. Ìdó-àní lọmọ aníhun tálejò nílé, àjòjì tó fojú dèdó-àní mi bẹ́ bọra ní ń bọ́rọ̀ wọn láṣọ. Èjìrò ń gbé ní ọmọ ará alágbẹ̀ẹ́dẹ, ọmọ ẹkùn tí ń gbórí òkè téńté jagun. Ọmọ atoko yóò rùn bọ́lúbọ́, ọmọ atẹgi nílẹ̀ ṣoje, ọ̀tẹ̀ gbogbo ọ̀nà ṣomi ṣùrùṣù. Mebí mbà tètè dáyé, ọmọ ẹni mẹ́ta ni mbà máa jẹ́. Mbàjọ́mọ onígúgúrú kí n rí wọ́n nu, mbàjọ́mọ alákàrà kí n jẹ wúwó, mbàjọ́mọ alágbẹ̀dẹ kí n bá wọn finá, kí n dún lójú kí n dún lẹ́nu, kí n ṣàgbọ̀nsálẹ̀ wóríwórí. Torí bó finá wa pò ṣeun, bó finá wa pò ṣeun, fíná pọ̀ lágbẹ̀dẹ ọmọ Àwórì tún rọ, ọmọ àgbẹ̀dẹ ní oṣẹ lọ́nà tìrètìrè. Ó yá mo tún fẹ́ gbére mi rè Jẹ̀ṣà nílé ọmọ ẹlẹ́ni àtẹ́ẹ̀ká nílé yèyé tó bí yín lọ́mọ. Ìyẹn senior mother in Israel, Mother Elizabeth Jádesọ́lá aya Adékọ́lá. Mebí mi ò kúkú ní kàgbà Jẹ̀ṣà kí n má jobi tó gbókùrọ́kùrọ́ nílé ọmọ ẹlẹ́ni ẹ̀wẹ́lẹ́. Torí pé àwọn lọmọ olóbì kan ọ̀wọ́wọ́ ti rí wọ́, àwọn lọmọ olóbì kan ọ̀wọ́wọ́ ti rí wọ̀, àwọn lọmọ olóbì kan Àjàsọ́lá, àwọn lọmọ olóbì kan Àjàsọ́rọ̀. Bí n bá jákọ̀ ẹgbàá kan ni, bí n bá já méjì ẹgbàá méjì, bí mo já mẹ́ta ẹgbàá mẹ́ta, bí n bá já mẹ́rin ẹgbàá mẹ́rin ni. Bí n bá já márùn-ún ẹgbàá márùn-ún nù, bí n já mẹ́fà ẹgbàá mẹ́fà, bí mo já méje ẹgbàá méje, bí mo já mẹ́jọ ẹgbàá mẹ́jọ, bí n bá já mẹ́sàn-án ẹgbàá mẹ́sàn-án nù, mo rọ́jú títí mo já mẹ́wàá, mo rugi owó mo rugi ọlá nílé ọmọ ẹlẹ́ni ẹ̀wẹ́lẹ́. Mebí bógun bá ń jẹ Haúsá tí ń kó wọn ní kán, bógun bá ń jẹ Tápà tí ń kó wọn ní ìṣàsùn ẹja. Ó ti dèèwọ̀ ó dòódì ogun òní jàjẹ̀ṣà títí kókó wọn ló bì nílé ọmọ ẹlẹ́ni ẹ̀wẹ́lẹ́. Ìran bàbá wọn ò rí di ìṣáná, ilé lọmọ ẹrú ọwá ti ń múná roko. Ìyáàfin Agnes Aderonke aya Amolegbe, àsìkò tẹ́ pa 70 ọdún láyé, a ò ní gbúròó aburú lórí yín. A ò ní gbúròó aburú lórí ọkọ lórí ọmọ àti lórí ẹbí yín pátápátá. Àṣà àti kọ́ pé ìlú ayọ̀ la ó máa gbọ́ lágbàlá àwọn olódodo.
ẹ wò mí olówó orí yín ló ní kí n wá kí yín o ìyẹn bàbá mi pàtàkì Chief Lateef Adébísí Ọlátẹ́jú ọmọ Amọ́lẹ́gbẹ́. Wọ́n ní kí n kí yín gan ni wọ́n láya olóríire bíi tiyín ṣọ̀wọ́n láyé ń bí aya tí ń gbọ́ tọkọ títún dúró dọkọ dọjú alẹ́ ni. Èdùmàrè wá ní fìkorò sáàrin yín tọmọtọmọ àmì Èdùmàrè. Dókítà Olúṣọlá Ìmísí òun lèmi ń jẹ́ èmi gangan lọ̀mọ̀wé akéwì ìgbàlódé tí ń gbé lórí ayélujára. Ìmọ́lẹ̀ fún ipa yín ní orúkọ ẹni tó dá ayé àti ọ̀run. Light for your path, peace for your soul, peace for your soul, peace for your soul. The hand of the Lord will rest upon you. The grace of God, the Spirit of the Almighty God will strengthen you with might by His Spirit in your inner man. In the name of Jesus Christ. Olúwa yóò fi ara ìgbà tí mo rán iṣẹ́ ìyanu ra láyé mi.